Orú Sisi Quadri kọ́ olóògbé Sisi Quadri ǹjẹ́ ẹjọ́ ṣeré papọ̀ ìbáṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti wọn. ọmọ mi ní gbogbo àwọn yẹn ọmọ náà jẹ́ sí mi ní tíátà so kò sí ìtòrí àwa yìí náà tí òun pọ́n wálé so tọmọ kan bá rẹ̀ rí wa tó pọ́n wálé àwa ń fi wọ́n sáyé wọn ni kọ́ bá ní à pé àwọn tó náà ti lówó lọ́wọ́ àmọ́ ti kọ́lé wọn ti ṣẹgbẹ́ ṣàwò là ṣe ń bínú wọn but tá a bá ríra wa wọn á kí wa wọn tí ó bá rẹ̀ kí wa ń bí sóòrè mi ọ̀gá mi ò rí yìí ẹ má bínú sáà nǹkan kan so kò sí jà kò sí nǹkan kan títí òun náà fi kú ìwọ lòun ń gbé èmi náà ń gbé kù ṣé ò dáa. ìwé náà lọ́rọ̀ ní kó máa gbé títọ́ fi jẹ́ lọ́run ló ń pè. pẹ̀lú kọ́lé sínú ibẹ̀ náà sísì kó ló ń dẹ̀lẹ̀ fún. ǹjẹ́ àwọn òṣèré tó jẹ́ bí ọ̀dọ́ náà tọ́lọ̀ pé sọ̀rọ̀ ǹjẹ́ báwọn ṣeré orú Murphy Àfọlábí. mo bá ṣeré. àwọn eré ò lè bá ṣe àti pé kí ni ìbáṣepọ̀ yín àwọn kílẹ̀ lè rí sọ́npa wọn. Murphy Àfọlábí ọmọ gidi ni ọmọ ló jẹ́ sáwà pẹ̀lú sàmán tó wà ń tata Àbíjà àbúrò Àbíjà ni fúlọ́mù Òṣogbo kan náà ni tó ti so ọmọ gidi ni ó káwa náà lára ńgbà tó kú àmọ́ bóun náà ṣeré bíi méjì ní fídíò bá ṣeré bíi méjì Balógun kú jẹ́ iyọ̀ àti iṣẹ́ ẹ̀kan ó jẹ́ méjì tí mo bá ṣe kò síbi tó ti lè rí láyé mo máa pọ́n yín lé ní ọ̀gá mi my bros my ẹgbẹ́ kò máa ń kí wa dáadáa àdàjọ máa ń rap àjọ ń ṣeré ó lè má jẹun lónìí Ṣẹ́gun tá a bá pàdé ní location a kì í aṣẹ pé jù báwo ni Murphy ìyàwó kọ́ ọmọ nǹkan ẹ má bá a ṣe ẹ kẹ́ẹ̀dẹ̀ máa fọ́ọ̀lù ẹ ẹ jọ ká gbọ́ kọ́mẹ́ǹtì tí náà àpò yín ò ní gbẹ́sẹ̀ àbí tẹ́ ẹ tí mo ra dátà kò ní tán fún yín lágbára Ọlọ́run tẹ́ bá ń tọ́ bà pé wọ́n máa rí náà. nínú gbogbo àwọn olóògbé òṣèré orí ìtàgé yìí ǹjẹ́ ìkan wà níbẹ̀ tẹ́ pé ẹ lè rí ìkan sọ pa wọn pàápàá àwọn sọ pé àwọn àkàndá ẹ̀dá kan wà lára àwọn tẹ́ ẹjọ́ jẹ́ òṣèré orí ìtàgé pàápàá jùlọ àwọn bàbá wa tẹ́ dárúkọ síwájú yẹn wọ́n sọ pé nípa ọmọ ló ń gbó ṣàwá gidi gan ni oríṣiríṣi ìjẹ́ ìwọ́ wà lọ débi kọ́ bẹ́ẹ̀ lè sọ pé tí Àbíjà bá jókòó wáyé ó lè dàfẹ́rì láàrin yín tó pòórá ṣé lóòótọ́ ni ó wà nínú àwọn òṣèré yìí àbí bóyá olóyè Jimoh Aliyu ni àbí bàbá Jílẹ̀ yẹn tán pé tó bá kẹsẹ̀ sókè ẹ̀ máa wá wọn tì lórí ìjókòó ẹ̀ ní rí wọn lóòótọ́ sí fíìmù tù kélé tá a rí pé tẹ́ kàn fi ń ṣe ti sinimá. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ kò sí nǹkan tó jọ ṣe rí ọ̀rọ̀ fíìmù ṣíṣe ó dàbí kéèyàn kàn wá síhùn pé ó yẹ kékeré ní ilé ìṣẹ̀lẹ̀ èmi bàtẹ́ mi ti dán tíátà o mi sọ pàtí mi ti débẹ̀ mi tí ìrọ́gà mi kan tó jẹ́ pé àjókòó à ń sọ̀rọ̀ báyìí ó dẹ̀ dédé pòórá kò sí ìrọ̀ ètí ìsìn mi ò wá lè sọ o bóyá tílẹ̀ bá mọ́ láàárọ̀ la ó ṣe ṣe kó wá pọ̀n mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú ó ti yẹ kò tí ì sìn so gbogbo ẹ̀ náà bí idán ni a fi ń yá àwọn èèyàn wípé ní in the olden days àwọn èèyàn àwọn alágbára wà èmi ń wọlẹ̀ nínú fíìmù náà tálágbára kan bá fẹ́ lọ tó bá fẹ́ kán pa àwọn láàrin ìlú àmọ́ fẹ́ mú nǹkan lágbára wọn ó lè wọlẹ̀ àbẹ́yẹ àwọn tó wọlẹ̀ bẹ́ẹ̀ lábẹ́kúta aléṣàbẹ̀ agbègbè àkàlà life ó wọlẹ̀ ni so ó lọ bẹ́ẹ̀ lóríṣiríṣi kò sọ́gà wa kan tó tí ì nírú yẹn lọ́wọ́ nígbà táwa ti join so Ọlọ́run á máa ran gbogbo wa lọ́wọ́ ẹ àní kú báyìí ẹ máa fọ́lù ẹ̀ kẹ́ máa share ẹ̀ Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ kẹ́ẹ̀dẹ̀ máa comment. olóògbé Afọláyan tí gbogbo èèyàn mọ̀ sí Adelove kí ni ìbáṣepọ̀ yẹn pẹ̀lú wọn báyìí ṣe lọ́ ṣe jẹ́ sí. ara àwọn pioneer iṣẹ́ tíátà kan gbogbo àwọn yẹn grade 1 wà lọ́dọ̀ Ògúndé so orí wọn ẹ̀ lè súnmọ́ wọn bóyá tó bá jókòó bẹ́ẹ̀ tó bá ní ọmọ kan wá àwọn bíi 5-6 la máa lò wọn wá chúùsì tí wọn bá fẹ́ láàrin pé wọn la fẹ́ ránṣẹ́ bàbá wa náà làwọn náà jẹ́ gbogbo wọn mẹ́ńtọ̀ tèmi ni bàbá yẹn náà àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà yẹn kò dẹ̀ sí tó mú mi lọ location wọn ń pè mí ọmọ sáwọn pa kò sí máa ṣe débẹ̀ máa rá àwọn yúùtù ẹgbẹ́ mi so bá ti wá débẹ̀ máa rí wọn ẹ̀ tó ń pè ládélọ́fù rẹ̀ ẹ̀ tó ń pè ń gbàrè ẹ̀ tó ń pè láwòrè so láti bẹ̀ lọ àwa náà ní àṣẹ tàbá ti dàbá ọmọ ẹ̀gbá ẹ̀kọ́ yìí bó wá ní dáadáa ní sà gbogbo ilé ẹ̀kọ́ sí òsì nǹkan kan sà ó tán bọ̀tọ́ máa nídìí wa láti ṣe nǹkan kan tó bá pè wá lẹ́ẹ̀kan adáhùn lẹ́ẹ̀márùn so bàbá wa náà jẹ́ ó ti yé so ẹ máa bá a comment kẹ máa share kẹ ẹ dẹ̀ máa follow ẹ ká gbọ́ nǹkan tẹ́yìn náà fẹ́ sọ Ọlọ́run á máa ràn yín lọ́wọ́.
ká wá wò báyìí nínú gbogbo àwọn òṣèré tó ti kọjá lọ yìí èwo ló jẹ́ pé má lè gbàgbé tó wà láàrin ẹ̀yin àti wọn ó le gan bóyá nípa eré tẹjọ ṣe ni o àbí ìbájọṣepọ̀ ni o àbí pé ẹ lè ṣe tẹ bá ṣe ìrántí gbogbo òun máa dá dúró èwo ni àti pé kí nìdí tó fa ilé bàbá kí ni sábàbí. Jimmy Àwòrò kọlọmbà fún kẹwọn relationship wa deep gan nígbà tèmi mọ̀ tí mo close mọ́ torí gbogbo wọn ò ṣe close mọ́ ńgbà kan ọgbà tí mo close mọ́ wọn fẹ́ràn mi gan èmi náà dẹ̀ fẹ́ràn wọn tí wọ́n bá ọdún adé tí ń bá rí wọn bá ní ọ̀gá ń bá kí wọn tó ń wá ní ọ̀gá mi kò sówó lọ́wọ́ ẹ̀ máa wọlé máa fún ẹ má dẹ̀ ń lọ bẹ́lẹ̀dà máa fún mi so àwọn ìyàwó wọn mọ̀ mi látòrí first wife wọn second wife wọn ọmọ ìlú wa ni wọn ọmọ Abẹ́òkúta ni wọn mo like mi. àwọn ìyàwó méjèèjì wọn àwọn ìyàwó àti kìnìkìnì àti first wife second wife lágbára Ọlọ́run so wọ́n dẹ̀ fẹ́ràn mi torí mi náà ń pọ́n wọn lé gẹ́gẹ́ bíi pé àǹtí náà jẹ́ sí mi wọ́n dẹ̀ tún jẹ́ ìyàwó ọ̀gá mi. àwọn Fọlákẹ́ kọ́ nìyẹn tó ń ṣe Òrìṣàbùnmi. irọ́ lẹ́yìn nìyẹn dé. ok àwọn nǹkan ní first second wife. lọ́lá nǹkan. lọ́lá yẹn náà dé lẹ́yìn Òrìṣàbùnmi. kò ń ṣe wọn sínú àwọn méjì tẹ́ ń sọ yẹn tó bí ìyàwó mẹ́rin tọ́nà jogún fún bàbá. tèmi mọ̀ pẹ̀lú wọn tèmi mọ̀ pẹ̀lú wọn mo mọ ìyá Jamiu mo dẹ̀ mọ ìyá Sidi then ìyá Kudi Alájà then mo mọ ìyá Ẹ̀ta àwọn ti kú. tó wàá tẹ̀sán yìí wọn bá wọn láti fíìmù. wọ́n ń ṣe fíìmù. kò sí Òrìṣàbùnmi àti àwọn Fọlákẹ́ Àlíù inú wọn lọ́lá. àwọn yẹn dé Fọlákẹ́ Àlíù. ẹ ti ká bíi mẹ́rin kó tó yẹ tó máa kọ àwọn bíi eléyìí tẹ̀sán. n dà pé Fọlákẹ́ Àlíù star ni ìgbà tóun dé òun ló ń ṣòṣàbùnmi lọ sotí but àwọn tí mo wí yẹn ilé làwọn wà gbogbo wọn tó máa travel lọ sí stage ní tọ́ǹgbà yìí àwọn yẹn máa dilé mú torí àwọn ọmọ sì kéré àwọn náà máa ń tọ́jú ọmọ nílé àwọn tó jójú iṣẹ́ irú ìyá Kudi Alájà ìyàwó ọ̀gá Jimoh Aliu ìyàwó olóyè sáwọn méjì yẹn àwọn yẹn jọ ń lọ sí tọ̀ nígbà àwọn àgbáyé stage ni mò ń sọ so wọ́n jọ máa ń lọ ni bọ̀ létà rẹ̀ tẹ̀ni tó ń ṣòṣàbùnmi fún Jimoh Aliu gba ìgbà tó ń kúrò wọ́n fẹ́ Fọlákẹ́ nìyẹn ṣe ló ń ṣe Òṣàbùnmi lọ so wọ́n fi jọ. ọ̀rẹ́ tó ń ṣòṣàbùnmi fún wọn tẹ́lẹ̀ yẹn àwọn kò ní pa àwọn àti fẹ́ra wọn. irọ́ o ìyàwó mánéjà wọn ni. ìyàwó mánéjà wọn ni ìyẹn ni Òṣàbùnmi àgbà. Òṣàbùnmi àgbà so wọ́n ní. gẹ́gẹ́ bí ẹ tí wọ́n ń kà lọ yìí ọmọ tó bí ìyàwó mélòó tọ́lọ́ máa jogún fún bàbá Jimoh Aliu wa. àwọn ètè mi mọ̀ ni mo sọ yìí. àwọn tó bí mélòó bẹ́ẹ̀ ṣe káyè. ní mẹ́fà mà nìyẹn. ìyàwó náà fi ń ṣiṣẹ́ ń gbà yẹn àwọn ìyàwó ló máa jó ní stage àwọn ọmọ iṣẹ́ wọn kò ní náà máa lùlù sọ̀gá máa gbá máìkì ní front line àwọn làwọn náà máa kọrin àwọn ìyàwó agbèrè wọn á jó àṣàfẹ́tì so ìyàwó wọn ní instrument wọn àwọn náà ló máa ṣe lórí stage àwọn náà máa ṣe yàrá gbàjà máa ṣe so àwọn ìyàwó àwọn ọ̀gá wa ìyàwó wọn ní instrument wọn bẹ́ẹ̀. kí wàá ní kókó nǹkan tẹ́ fi sọ pé olóògbé Jimoh Aliu gangan ni ó jẹ́ àdáyanrí tẹ́lẹ̀ gbàgbé gbogbo àwọn olóògbé ògbóǹtarìgì eré orí ìtàgé tẹ́tẹ́ bá ní àjọṣepọ̀ yìí. nítorí wípé kò sí báà ní mo lè yọ síbi iṣẹ́ wọn ò ní ránṣẹ́ pè mí pé ẹ lọ pé pẹ́lẹ́ wà mí báyìí kò sí báà ní mo lè yọ síbi iṣẹ́ wọn máa appreciate yín ni ìsìnkú pẹ̀lú ọ̀gàjílẹ̀ yìí tọ́gàjílẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ wọn ń kanra mẹ́rin bọ̀ gbogbo ẹni bá ti ń dé máa ń ṣiṣẹ́ ni ìsìnkú pẹ̀lú Jimoh Aliu so ti yé so but rapport láàrin ara wa ó dàbí mi àti Abidjan ṣe wà pẹ̀lú chairman wa yẹn àjọ ní rapport àjọ ń ṣe ni àjọ ń ṣe gbá rapport tó wà láàrin mi àtàwọn méjèèjì yẹn ìbáṣepọ̀ wa a lè fi wé ti Yínká Quadri pẹ̀lú Pẹ́lẹ̀ a lè fi wé ti Yínká Quadri Ògògó pẹ̀lú Pẹ́lẹ̀ but tá a bá ríra wa a máa accept ara wa àjọ kíra wa àbára wa ṣe àṣẹ everything sọ pé ìbáṣepọ̀ láàrin ara wa máa ń yàtọ̀ síra wọn ó dẹ̀ ń dìpù jọra wọn lọ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni. ẹ kú ìjókòó ẹ kú àtótónu bàbá ìmọ̀ràn olè á lè fún àwọn tó ń wo ìkáàkiri jákèjádò àgbáyé ká fi wọn ṣe ìdágbére bàbá. ìmọ̀ràn tí èmi fẹ́ sọ fẹ́yìn tẹ̀ ń wò wá jákèjádò àgbáyé ni wípé Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ ẹ̀yin lè ra dátà ńgbà tí a ṣe ń ṣe késẹ́ẹ̀tì tá à ń gbé lọ sọ́jà ẹ̀yin ra fídíò wá ń gbà yín Ọlọ́run dẹ̀ ràn yín lọ́wọ́
kò tán lọ́wọ́ yín kò dẹ̀ ní tán. Ó tún dáyé oní dátà dé, ẹ tún ra dátà náà, ẹ tún máa wo odidi fíìmù 1 hour àbí 2 hours ó ní dátà tó máa lò. Because tẹ́ bá wo part 1 ẹ fẹ́ wo 2 láti enjoy ẹ̀, Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Gbogbo ibi tẹ́yin náà bá dojú kọ ọ̀nà ló máa jẹ́ fún yín. Ibi tẹ́ èrò kan rí sí, ibi tẹ́ èrò kan rí sí, ẹ máa ráàánú gbà ń bẹ̀. Ọ̀rọ̀ wa ò ní sú yín o, tí iná ò ní sáwà náà. Tẹ́ bá ti ń dé ẹ máa bá wa, àwọn náà máa rí yín pè. Gbogbo ọmọ yín pátápátá wọ́n máa ṣoríire, ẹ ní wówó tì, ojú owó kì í pọ́n dáadáa, ojú owó ò ní pa yín o. Ẹ máa share, ẹ máa follow, lágbára Ọlọ́run kẹ́dẹ̀ máa comment, Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Àmín. Ẹ ṣé gan-an. God bless you people. Amen sir. Bye bye sir. Ó dàbọ̀ sir. Ẹ ṣé àdúgbò.